lẹ́yìn òjì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Oṣùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Oṣùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Oṣùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Oṣùláìtì kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́tì sí. Ẹ máa wo dáadáa téèyàn bá ṣe tó ti yé nìsín ẹ̀rí kó máa ń sọ fún yín tí máa lọ tí máa èmi ò máa sọ òdodo tí wọ́n èkú ni. Ẹ wo àfà Daud àfà ńlá kọlọmbà èèyàn dáadáa ni ó dúró nígbà tí gbogbo èèyàn ń sá ó dúró dáadáa. Kódà tí mùdírù bá ń ṣe wáàsí àfà ńlá báyìí yóò ẹ̀rí lẹ́yìn wọn báyìí ọmọ jálá ṣe ń gbà mí pẹ̀lú mùgbọ̀n funfun. Ṣùgbọ́n àfà ńlá bọ́ ṣe dáa tóun ó níbi tán náà kù sí ó ní wọ́n ìṣẹ̀ màlẹ́kà bí mùdírù bí ayé ṣe nífẹ̀ẹ́ wọn tó wọ́n níbi tán kù sí. Wọ́n níbi tí wọ́n kù sí náà máa zó lórí àkọ́ yìí. Ẹ bá wo dáadáa tí bàbá yìí ṣe nígbà táwọn èèyàn ń sá. Ẹ bá wo dáadáa tí bàbá yìí ṣe nígbà táwọn èèyàn dẹ́yẹ sí Markaz. Nígbà tí mo wo tọ́mọ wọn sọ lóòótọ́ tí àwọn pé mo sọ pé kálukú ní òkú díẹ̀ síbi kọ̀ọ̀kan. Ó yẹ ká kọ̀rẹ́tì ọmọ yẹn. Ọ̀rọ̀ tó bá ti jáde sí gbangba ó ti kó láì wò. Ọ̀rọ̀ tá àfáà wá sọ àfáà kí wọ́n ti ń pa àfáà yẹn apátírà ó pọ̀ jẹnu ẹ̀ lọ. Ó tún pàjẹ́ lọ wọn ló ti wọ́n òkú tó kú ó kó láti òkúta ẹni tá ní ó lọ lé olùkọjá lé ẹ̀yẹ máa pẹ́ sáré lọ ọkọ̀ pẹ́kàn ga. Ó pọ̀ jẹnu ẹ̀ lọ. Kódà kan tiẹ̀ wá fò pé kò sẹ́nìkan tó mọ́ níbi àṣìṣe káti ẹ̀ wá wọlá dáadáa tí bàbá yìí ṣe nígbà tó ju ogun lé bàbá yìí dúró. Mo fẹ́ràn bàbá náà púpọ̀, bàbá dáadáa ni tí ó Daud àfà ńlá bàbá dáadáa ni mo dẹ̀ súnmọ́ wọn dáadáa bí mo ṣe nífẹ̀ẹ́ wọn mo nífẹ̀ẹ́ mùdírù Markaz. Wọ́n rọ gbọ́ ẹ̀yin ọmọ kéwọ́ ẹ má bẹ ebú kankan mọ́ mo fọlọ́ mbẹ́ dákun ẹ má bu ẹnì kankan. Ṣé ẹ rí ọmọ tí ń sọ̀rọ̀ nípa sàbẹ́sàbẹ́ ó ń tọ́ kéwú ni tọ́mọ eke bá ẹ̀sẹ̀ jáde ta Afrika àgbàgbà wọn fẹ́lọ́gbà ẹ̀sẹ̀ jáde níwò akàn ibi rere ní òjá sí gbogbo wa la bímọ. Ọmọ tí bá ẹ̀sẹ̀ rí ní kọ̀bí sí jáyà rẹ̀ jẹ́ níwọ̀n jábọ́lẹ́ ní jẹ́ bí sí jábà rẹ̀ jẹ́ níwọ̀n jábọ́ fi jẹ́. Wàláì ẹ bá máa gbó tọmọ òun kéwú mélòó náà mọ̀ ọjọ́ orí èkínè rírí ayé wọn. Ṣùgbọ́n kìí ṣe wọ́n ní ṣe bí ìmì ìjà ní dálẹ̀ gbogbo bàbá kọ́ ló lè mọ heart gbogbo bàbá kọ́ ló lè mọ heart bẹ́ẹ̀ sí expect pé ó yẹ kó heart. Lẹ́yìn wá ìgbà náà ọmọ kí ó wà lọ́dọ̀ èèyàn ó wá ṣe àṣìṣe ṣe ro dáadáa tó ti ṣe ẹrú dáadáa tó ti ṣe. Everybody gbọ́dọ̀ free lábẹ́ òfin. Ẹ máa sọ fún ọmọ kéwù mi lọ́dọ̀ mi ò bá pè yín ẹ̀ṣẹ̀ tó bá wù yín o. Sálọ ọmọ kéwù tó yẹ pé wọ́n yí tá sí mi èmi náà tá sí wọn táàrí ìjà tí ò síjà
ó gba sàádà ó bá tiẹ̀ lọ Ó bá tiẹ̀ lọ ní. ó dàbọ̀ èèyàn kan sáà ní bá mi jáná sí tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ ńgbò ó lọ ó dàbọ̀ ní Ó dàbọ̀ ní ìbọ́lọ̀wọ̀ lọ. ìmọ̀lọ́hùn ò lọ ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan salam ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin Markaziyun mo fọlọ́ǹbẹ̀ ẹ ṣe sùúrù Ẹja ṣe sùúrù. gbogbo aná máa kọ́gbọ́n lórí ọ̀rọ̀ yìí káwa àsárùwàlá ká kọ́gbọ́n káwa gbogbo àwọn ilé kí ó náà ká kọ́gbọ́n Akọ́gbọ́n ilé kí ó wà ní sáàtì ìbádínà ká kọ́gbọ́n ká kọ́gbọ́n ní ọ̀rọ̀ yìí. ẹjẹ́ á nífẹ̀ẹ́ ara wa tí ìfẹ́ bá sọnù láàmú wo pé kí kálukú ṣe ẹ kéèké ní séèkì kan bá ti ṣẹlẹ̀ báyìí ẹlòmíì kan bẹ̀rẹ̀ ni nínú àwọn ọmọ kéwú tán di nǹkan lónìí tí wọ́n jálá ìdá lónìí wọ́n ti ṣe dáadáa rí ẹ máa wo dáadáa tán ṣe náà èyí tẹ́ bá fẹ́ máa sọ̀pọ̀tì mùdírù ẹ náà máa ronú ẹ máa kó búrẹ́ẹ̀kì Iṣẹ́ ní òtí ṣe dáadáa rí lé. iṣẹ́ ní òsì dáadáa rí sẹ́bíjọ́ kan ní iṣẹ́ Sulemana Farouk gbé mọ́tò fún mùdírù Markaz Àbí débi gbogbo yìí wọ́n náà lárí. tó bá ṣe tó kù díẹ̀ káàtó náà ẹ máa fún mùdírù sùúrù ni ẹ ní tètè mọ yára jábọ́ tí ṣe Farouk náà bá ṣe mistake á sọ fún bó bá láà ṣàtọ́jú abẹ́nuwọ̀ gbọ̀rọ̀ gbogbo tó bá fẹ́ ṣe Ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ. Ayé ó sì mọ̀ yí pé nítọ̀ àwọn ọlọ́pẹ́lẹ́pẹ́ ìwọ́n wí ti wọn. Wọ́n wí ti wọn. Wọ́n wí ti wọn. Ẹ jẹ́ ká ṣe ìsọ́f. A sì fi máa. Ẹ jẹ́ ká lárò jinlẹ̀ Ká lárò jinlẹ̀. Lórí gbogbo nǹkan. Lórí gbogbo nǹkan, a sì máa ṣe déédéé. Ká mọ̀ tẹ̀lé àfáà wa nítẹ̀lé afọ́jú. Nítẹ̀lé afọ́jú, ẹ̀kìrí dùn àmọ́. Ká sì mọ̀ fi iṣẹ́ tí ò da iṣẹ́ dé tòrutòru ká mọ̀ fi rán àwọn ọmọ ọlọ́mọ. Ká máa fi rán ọmọ ọlọ́mọ. Ká kóra wá jánu. Ká kóra wá níjànú. Títà lọ jìnnà. Ó jìnnà. Ìkàlùkọ̀ ní kò wá ní Islam. Wọ́n ń wò wá. Wọ́n ń wò wá, ilé ẹgbẹ́ ọlọ́tí àwọn ilé ìṣòro wò wá. Ìkàlùkù gbajúmọ́lé ayé ẹ̀. Ìkàlùkù gbajúmọ́lé ayé ẹ̀. Kí ni ọ̀kí sọ? Ọ̀kí ò dákọ̀ ẹnìkankan. Ẹfẹ́dẹ́lẹ́ nílẹ̀ jẹ́ sáyé. Ẹfẹ́dẹ́lẹ́ nílẹ̀ ìyá bá ní wọ́n lọ́pàá òní dá pápá ńlá kí ẹfẹ́dẹ́lẹ́ nílẹ̀. Ẹni tó kú omi kan tí wọ́n expect kó máa kó bẹ̀. Ara ta yóò sọ̀rọ̀. Mọ̀nà. Ẹ fílẹ̀ náà. Ẹ fílẹ̀ ní kó ní oṣù Hausa ìjọba tó wẹ́ ní ojú rẹ̀ ní kó wá kú ni. Ẹ já mi kó ń bẹ̀ kíkà kó máa bá tiẹ̀ lọ. Kọ́lọ̀ ọba alágbára kó ṣàánú gbogbo wa.